Ẹ̀yin ọ̀rẹ́ wa, mo tún kí wa káàbọ̀ sórí ìkànnì yìí Yoruba Gbode, níbi tá a ti ń kọ́ra wa lẹ́kọ̀ọ́ àṣà literature Yorùbá. Ẹ má gbàgbé lórí àṣà Yorùbá, níbẹ̀ náà la ṣe wà, níbi tí a ti ń wò ó kí ni ìgbàgbọ́ àwọn Yorùbá nípa ìtàn ìṣẹ̀dálẹ̀ ayé. A ti wo kí ni ìgbàgbọ́ àwọn Yorùbá, a ti wo kí ni ìgbàgbọ́ àwọn Júù, àti ẹ̀ ti wo ìgbàgbọ́ àwọn onímọ̀ sáyẹ́ǹsì pàápàá. Lónìí mo sọ fún wa, ní tá a bá ti pàdé, ní tá a fẹ́ wò náà ni kí ni àwọn ìjọra, ìyẹn ni ìbámu àti ìyàtọ̀ tó farahàn nínú ìtàn mẹ́tẹ̀ẹ̀ta. Ṣáàtì ẹ̀rí rárá bí ẹ jẹ́ ká jọ máa wò. Friends at home, I welcome you to this channel Yoruba Gbode, where we learn about Yoruba language, Yoruba literature, and of course the culture of Yoruba language. And under the culture, right now we are learning about the story of the creation. And we have just looked into it, the beliefs of the Yorubas, the beliefs of the Jews, and of course the scientists. And today we just want to see what are the similarities and the dissimilarities between the two stories. Okay, let's go. Yorùbá, gẹ́gẹ́ bí mo ṣe sọ fún wa, nígbà tá a jókòó tá a wo àwọn ìtàn wọ̀nyí mẹ́tẹ̀ẹ̀ta yìí wò, tá a kà nínú ìwé ìtàn àwọn Yorùbá nípa dídá ayé, a rí i wípé wọ́n ní àwọn nǹkan kankan tí gbogbo wọn fi jọra, bó tilẹ̀ jẹ́ pé ìyàtọ̀ díẹ̀díẹ̀ wà láàrin ìtàn mẹ́tẹ̀ẹ̀ta. Tá a bá wo ìjọra àkọ́kọ́, níbi tí gbogbo àwọn ìtàn wọ̀nyí tí wọ́n ti dàbí ẹni pé wọ́n jọ ara wọn dáadáa, gbogbo wọn ló gbàgbọ́ wípé dídá la dá ayé. This world is not just come to being, it was created. Gbogbo wọn pátápátá ló fọwọ́ sí i, ló gbàgbọ́. Tá a bá wo ìtàn mẹ́tẹ̀ẹ̀ta, Yorùbá ló sọ pé ẹ̀yìn kan báyìí la rán wá o, onímọ̀ sáyẹ́ǹsì náà ní báyìí la ṣe ṣe o. Pé ayé yìí ò kàn déédéé wà sẹ́ẹ̀, dídá ni àdá. Ìjọra àkọ́kọ́ nìyẹn, ní ìtàn mẹ́tẹ̀ẹ̀ta láti bá mẹ́tẹ̀ẹ̀ta láti bá pàdé. Ẹ jẹ́ ká wo kókó kejì. Nínú kókó kejì náà, a tún rí wípé ìtàn mẹ́tẹ̀ẹ̀ta ló gbàgbọ́ wípé omi ti wà nínú ayé yìí ṣáájú pé a ṣẹ̀dá ayé. Yorùbá ní nígbà tí Ọ̀rúnmìlà dé agbedeméjì wọn ayé, ló da erùpẹ̀ sílẹ̀ kó fi borí omi. Ó gbàgbọ́ pé omi wà níbẹ̀. Àwọn Júù náà sọ tiwọn náà, àwọn náà sọ bẹ́ẹ̀ náà. Wọ́n ní nígbà tí Ọlọ́run, wọ́n ní gbogbo ayé rí ju omi borí ayé, kó tó di pé Olúwa bẹ̀rẹ̀ sí ní pàṣẹ jáde tọ̀hún jáde. Àwọn onímọ̀ sáyẹ́ǹsì náà gbẹ̀yìn, àwọn náà sọ bẹ́ẹ̀. Wọ́n nígbà tí kinní kan bíi bọ́ọ̀lù, wọ́n ní tó fọ́ká, wọ́n ló borí gbogbo omi. Ibi tó borí ló di ilẹ̀, ibi tí ò borí ló wá di àfọ́ká, àkójọpọ̀ ló di àkójọpọ̀ omi, the sea, the big rivers. All of them believed about water covering the face of the earth before the creation of the earth. Gbogbo wọn pátápátá ló gbàgbọ́ nínú wọn. Ẹ jẹ́ ká wò, a tún wò síwájú, a wo gbogbo ìtàn yẹn wò, a tún yiri ẹ̀ wò, a wò sọ́tún, a wò sósì. A gbà wípé kò sí kankan nù wọn tí ò gbàgbọ́ wípé ohun kan la fi ṣẹ̀dá ayé yìí. A lo nǹkan kan tá a fi ṣẹ̀dá ẹ̀ ni. A lo nǹkan kan. Àwọn Júù gan tán tiẹ̀ sọ wípé àṣẹ lọ́lọ́run pa. Ṣé bá àṣẹ ló lò tó fi pa, ló fi ṣẹ̀dá ayé? Ó lo àṣẹ, ó lo nǹkan tó fi ṣẹ̀dá ayé. Àwọn onímọ̀ sáyẹ́ǹsì náà bọ́ ti sọ pé kò sí bí tàwọn òṣèré tí wọ́n yàtọ̀. Nínú ìyàtọ̀ wọn náà, àwọn náà níṣe láyé dàbí bọ́ọ̀lù. Bọ́ọ̀lù yìí la sọ pé a lò tá a fi ṣẹ̀dá ayé. Ìdí nìyẹn wípé a rí wípé tó bá fẹ́ ya àwòrán ayé yìí, bí bọ́ọ̀lù náà ṣe máa ya àwòrán ayé, torí ìgbàgbọ́ àwọn onímọ̀ sáyẹ́ǹsì ni. Àwọn Yorùbá náà, àwọn náà gbàgbọ́ pé a kó ohun èlò jọ tá a fi ṣẹ̀dá ayé yìí. Wọ́n lá bu erùpẹ̀ sínú ìkarahun ìgbín, a mú àgbàdo, a sì mú adìyẹ. Àwọn ohun èlò tá a lò tá a fi ṣẹ̀dá ayé kò kàn déédéé wà. A lo ohun èlò, ẹnìkan ló ṣẹ̀dá ẹ̀, dídá dẹ̀ la fi dá. And you can just believe the Yorubas. We can see in the three stories that we use something to create this world. Like the Jews, they believe that God commands. He used a command to form the world.
And of course, the scientists too, they believe that the world is like a ball. And that's why when they want to draw the diagram of or picture of the world, it will be in form of oval, like a shape of a ball like this, because that is their own belief. They believe in using the ball, that thing was so hot and breaks in pieces to everywhere. They believe they got something was used in creating the world. And for the Yorubas too, they believe that it has a sand, even in a snail shell, it has a maize, and of course the hen that scatter the land. Wọ́n gbàgbọ́, kò sẹ́ni tí ò gbàgbọ́ wípé a lò nǹkan kan tí a fi ṣẹ̀dá ayé ni. Bẹ́ẹ̀ náà dẹ̀ wá rèé, gbogbo wọn ló wá gbàgbọ́ o. Nǹkan tá a tún rí tó gbẹ̀yìn bẹ́ẹ̀ ni wípé wọ́n gbàgbọ́ wípé Ọlọ́run ló dá ayé. A lè bẹ̀rẹ̀ sí wò, ẹ jẹ́ ká mú látẹ̀yìn. Àwọn onímọ̀ sáyẹ́ǹsì, ó fẹ́ jẹ́ àwọn la lè sọ wípé wọ́n fẹ́ má gbàgbọ́ pé nǹkan kan wà tó ń jẹ́ Ọlọ́run. Ṣùgbọ́n a rí pé nínú ibi táwọn ènìyàn ti ń ṣe àkójọpọ̀ ìtàn yìí, níbẹ̀ náà ti ń béèrè ìbéèrè lóríṣiríṣi wípé tẹ́ bá ní Ọlọ́run ò ṣẹ̀dá ayé, ẹ̀yin onímọ̀ sáyẹ́ǹsì tẹ́ lọ́lọ́run kọ́ ló ṣẹ̀dá ayé, ta ló dá bọ́ọ̀lù tó gbóná jọjọjọ yìí? Níbi tí ìbéèrè yìí ti bẹ̀rẹ̀ nìyẹn. Àwa rí pé tá a bá fà á kò síbi tí gígùn ẹ̀ lè fàdé àfàdọ́dọ̀ Ọlọ́run, torí ẹnìkan tá a ló ṣe yẹn, ta lẹ́nìkan yẹn, Ọlọ́run ló ti kọ́kọ́ wà ṣáájú ayé. Ẹnìkan tó dá bọ́ọ̀lù yẹn tá a lò yẹn, òun náà ni Ọlọ́run. Bẹ́ẹ̀ náà àwọn onímọ̀ Júù ò tiẹ̀ fi tí wọ́n pamọ́. Wọ́n ní àṣẹ lọ́lọ́run, Ọlọ́run fúnra rẹ̀ ló dìdí jáde fúnra rẹ̀ ló bẹ̀rẹ̀ sí pa àṣẹ tó fi ń ṣẹ̀dá ayé. Bẹ́ẹ̀ náà làwọn àwọn Yorùbá, àwọn náà sọ wípé Ọlọ́run ló dìídì pé Ọbàtálá pé wá lọ ṣẹ̀dá ayé, bó tilẹ̀ jẹ́ wípé Ọ̀rúnmìlà ló parí dídá ayé. Ẹ wá rí báyìí pé àwọn nǹkan kan tó jọra wọn wà pé tá a bá ń sọ ní ti ìṣẹ̀dá ayé, kò síbi tá a máa yí sí tá ò ní gbà wípé Ọlọ́run yìí ló ṣẹ̀dá ayé. Ṣùgbọ́n bá ti rí ìjọra yìí tó náà, a wá rí àwọn nǹkan kan tó yàtọ̀, àwọn díẹ̀díẹ̀ tó yàtọ̀ náà ni wípé tá a bá ní ká wá wò ó wípé ohun èlò tá a fi ṣẹ̀dá wọn ó yàtọ̀tọ̀ síra wọn, kò dọ́gba o. Apàṣẹ pẹ̀lú nípa tàwọn kan, àlò bọ́ọ̀lù ní tàwọn onímọ̀ sáyẹ́ǹsì. Àwọn Yorùbá dẹ̀ ní àti karahun ìgbín àti erùpẹ̀ àti ohun èlò wọn yàtọ̀tọ̀ sí ara. Kò sí ìkankan nínú ìtàn mẹ́tẹ̀ẹ̀ta tó ohun èlò tá a fi dáyé tó jọra wọn. Ìyàtọ̀ gedegbe tó wà ńbẹ̀ nìyẹn. Àwọn gbogbo wọn ló onímọ̀ àwọn Júù wọ́n gbàgbọ́ wípé àṣẹ lásán ni àwọn tiẹ̀ fún wa lọ́jọ́ tá a fi ṣẹ̀dá ẹ̀, àwọn ló pòdìndí ọjọ́ 6. Ọlọ́run yẹn wá sinmi lọ́jọ́ keje, a sì bá pàdé nínú ìmọ̀ sáyẹ́ǹsì. Àwọn Yorùbá gun tiẹ̀ sọ tó jọ bẹ́ẹ̀, ọjọ́ kan ṣo náà tí Ọbàtálá ti t'Ọ̀rúnmìlà ti dìde náà ló parí iṣẹ́ ayé lóde ó tán. Kò wá síbi tá a ti gbọ́ nípa Ilé Ifẹ̀ nínú ìtàn Júù tàbí nínú ìtàn onímọ̀ sáyẹ́ǹsì rárá o. Yorùbá nìkan ló nìyẹn. Àwọn ìyàtọ̀ tá a bá pàdé níbẹ̀ nìyẹn. Bẹ́ẹ̀ ni tá a bá dẹ̀ wá wo pé kinní kan dàbí bọ́ọ̀lù, a gbọ́ níbì kankan àfàwọn onímọ̀ sáyẹ́ǹsì. Àwọn nìkan ló ń tẹnumọ́ pé bọ́ọ̀lù láyé yìí o, títí ṣìdòní yìí náà bá kẹ́kọ̀ọ́ ó bá ya àwòrán ayé yìí bíi bọ́ọ̀lù náà ló ṣe máa yà, nítorí pé ìgbàgbọ́ wọn nìyẹn. Wọn dẹ̀ yí a sì bá pàdé níbòmíràn. Àwọn ìyàtọ̀ tá a rí nìyẹn. Àti pa wá là ń pàṣẹ, Júù nìkan ló ní o, kò sínú ìtàn tá a ti bá àwọn nǹkan wọ̀nyẹn. Ẹ̀yin ará wa nílé, mo gbàgbọ́ pé you will agree with me wípé tá a bá ń sọ ní ti ìtàn ìṣẹ̀dálẹ̀ ayé, a rí ìjọra, a sì rí ìyàtọ̀ tó farahàn nínú ìtàn mẹ́tẹ̀ẹ̀ta. Of course, there are similarities and dissimilarities. Whatever, they all believe that God created the world. By what means, how, when, well, that may be different. But what we can say about the creation of the world is that God created the world. That's where we are stopping for the day. If you find this piece so useful, do well to subscribe, like it, share it. Till I come your way next time. Ẹ̀yin ọ̀rẹ́ wa nílé, Peter dúró sí náà nìyí. Ẹ jọ̀ọ́ tẹ̀ wá láago. Ẹ subscribe sórí ìkànnì yìí tó ẹ bá ń gbádùn ẹ̀. Títí dìgbà míì tá ó tún pàdé. Ó dìgbà o.